Hello. Láàmì ẹ̀pẹ́ ẹ̀ lè sá. Ẹ kúrò lẹ́mà ṣé single mother ní yín mà? Bẹ́ẹ̀ ni sá. Kí lẹ̀ ń là kọjá mà? Àwọn tí mò ń là kọjá ni pé èmi àti ọkọ mi a fira sílẹ̀ láti bí ọdún kẹta sẹ́yìn. Déètì pé ìwà burúkú tó wà lọ́wọ́ ẹ̀. Mo gbìyànjú kí marriage yẹn lè work, marriage of 20 years. Mo gbìyànjú mi lílo ìjà ojoojúmọ́ ẹkún. Mo jẹ́ àforíṣi láti kó kọ́ńtì ìgbà tẹ́mi mi fẹ́ bọ́ mo fà sára tẹ́mi mi. So and that period àwọn mi tí mo ṣàforíṣi títí àwọn mi fi bẹ̀rẹ̀ sí ní work fún kí n lè escape. So mo wá wáṣẹ́ pípa mo jáde kúrò ní àárín ìlú torí tí bá rìn ní ìlú ìlú yẹn ọkọ̀ mi lè ṣẹlẹ̀ ó lè máa wọ́n fi kó wá mi kiri ó lè máa fi kó wá mi kiri wọ́n fi kó wá mi kiri ni mo ṣàfihàn àkọọ́lá fún mi ni. So náà ibi tí mo wọ́n torí mi pamọ́ sí ọlọ́run dídì ìrànlọ́wọ́ fún mi bí òtún pé mi kì í ṣọ̀nà múra ṣiṣẹ́ mi. Ṣé mo gbẹ́ ti ilẹ̀ kékeré kan lẹ́gbàá plus ìrẹ̀lẹ̀ tó ń dìbò lẹ́pẹ̀ lọ. Ọlọ́run gbé aláàánú dìde sí mi. So aláàánú yẹn ràn mí lọ́wọ́. Ọ̀wọ́ ti jẹ́ kó mọ̀ pé mi ò lè rí máa rí ìrìn torí mo ti rí ṣéǹgì dáńzá. Mi ò tún lè tẹ̀rí sábẹ́ ìwòlé ẹnì kankan mú. So ó dé accept pé ó kì í kájọ máa rìn lásán pé òun ti zero mọ́ ìdùnnú rí pé a fẹ́ tẹ̀ra sílé. So ọjọ́ mẹ́ta yìí ni àwọn fámìlì bàbá ọmọ mi wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí tí wọ́n bẹ̀ mí. Wọ́n pè mí lọ́tún tí wọ́n pè mí lọ́sì wọ́n fẹ́ ṣe burial àpẹ́rẹ́ǹtì wọn ló kò ní dá kí ó dá nìkan wọṣọ kí wọ́n má sí ìyàwó lẹ́gbẹ̀ẹ́ àwọn ará ìlú nítorí fíléèjì wọn àpẹ́rẹ́ǹtì wọn pọ́pùlà gan bẹ̀. Wọ́n máa béèrè ní ọ̀dẹ̀ ṣe wẹ́dìn wọn fẹ́ mi ní ṣùgbọ́n kàwọn gbogbo wọn ló fẹ́ ṣí wá sí ìlú wa tán nígbà tó ń ṣe wẹ́dìn wọn. So wọ́n wá ń bẹ̀rù pé kí làwọn èèyàn sọ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ́sùn wọn bẹ̀ mí lọ́sì. Ẹni gbẹgbẹ tó ń torí ẹ̀ ń bẹ̀ mí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò pé àwọn bẹ̀rẹ̀ bí ọ̀ṣà àjẹsìn nítorí mẹ́sàn-án ni wọ́n àwọn ọ̀dẹ̀ ní first born sí gbogbo àwọn àbúrò rẹ̀ gbogbo ọdún náà sì sí ní gbogbo ọdún ṣàwọn bẹ̀bẹ̀ tó ṣàwọn bẹ̀bẹ̀ pé kí n yọ kí n dáríjì kí n padà sílé kí n ṣe ọ̀ spirit mi ò padà síbẹ̀ mọ́. Ó fi ọ̀rọ̀ ìlú àwọn ọmọ mi ní láyé pé àwọn ò lè gbà kí n padà síbẹ̀ mọ́ ní nǹkan tó dùn mí ṣe rí ń bẹ̀rẹ̀ pé àfi bí wọ́n fẹ́fẹ́ ní ara mi ṣòfò lókù so mo fẹ́ kẹ́ gbà mí nínú. Ẹ ṣe ẹni márèjì yín pàtó pé 20 ọdún lẹ kúrò nílé yẹn. Bẹ́ẹ̀ ni sọ. Kí ni èjì yín sìn? I'm 47 years old. Kí ni èjì ọkùnrin yẹn? Close to 50 now because bí 2 years plus ló gbà lọ́wọ́ mi. Ẹ ṣe ìwọ ọkùnrin tó ń gbọ́ mi dédé àkókò yìí jẹ́mi àtẹ̀já wa kẹ́kọ̀ọ́ èmi àti ẹja kẹ́kọ̀ọ́ báyìí Paul bàbá dúdú èmi àti ẹja kẹ́kọ̀ọ́ gbọ́ nǹkan tí màmá yìí sọ gbọ́ gbólóhùn tí wọ́n sọ ojú ẹ̀ ò ta mí òkè ìyàwó ẹ̀ òkè lójú òkè nímú òkè àwọn ọmọ gangan fún ara wọn wọ́n sì ń wẹ́sùn sí ìyàn lẹ́sẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn pé a kì í mọ̀ ń rìn kórí ó má mì obìnrin ò fẹ́ mọ̀ yẹn wọ́n bá wá àwọn ẹ̀sùn bú kan jáde fún gbèsè ayé ẹ̀ gbọ́n tárábìnrin sọ wọ́n láwọn fara da ìyà yẹn Paul bàbá dúdú máa gbọ́n wọ́n fara da ìyà yẹn tó fi bá mi rán gbogbo àwọn ọmọ nílé ìwé tán tó fi 20 ọdún àbí bẹ́ẹ̀ kọ́ mà. Bẹ́ẹ̀ni wọ́n ti wọ́n lásán mi ló ṣe pen down ní ìgbẹ́jà ìpínlẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ má wo sísàlábà àti yẹn má wọrí à ń kóra wa lẹ́kọ̀ọ́ ní bọ̀ wá sí ọ̀rọ̀ tiyín àwọn ọkùnrin akẹgbẹ́ mi tó jàbúrò sí mi tí mo jàbúrò sí bàbá mi iná ni ọmọ wọn ń gba ní sọ gbólóhùn tí ń sọ jáde lórí afẹ́fẹ́ yìí bóyá wọ́n lè rí nǹkan 2 mẹ́ta mú bẹ̀ láti ṣàtúnṣe kó tó pẹ́ jù pé obìnrin tó ń fìyà jẹ mọ́jì kí n tàn án obìnrin yẹn ò gàn kì í ṣe ní ìyá o ìdí ọlẹ́kẹ̀ kó o báwọn sin ọmọ òun dé kòríta tó nítumọ̀ ni ìwọ nìkan ni ó kù tán wọ́n ń kọ́ fẹ́ òde ń parẹ́ wọ́n ń sọ fẹ́ òde ń negotiate ẹ̀ wọ́n ń pè é ṣàkíyèsí òun jẹ́ kó yẹ pé ìwọ lọ́kọ ìwọ lórí wọ́n sì ń lù ẹ̀ lọ́wọ́ ni kó o bá wọn sin ọmọ wọn débi tó lápẹẹrẹ ó rí kóbìnrin yẹn ò gọ̀ ẹ jẹ́ wá padà sọ́dọ̀ yín mà ẹ bí ọmọ mélòó fún wọn mà. Ọmọ mẹ́ta mo bí fún ọkùnrin kan obìnrin méjì. Kí ni èjì àkọ́bí yín mà? Àkọ́bí mi 21 náà, ilé kejì 19, ilé ìgbésẹ̀ 15 years.
ṣé ẹ ti kọ́lé mà. lágbára náà. ó tọ́dún kèrè tẹ kó lọ́dọ̀ ọkọ yín báyìí ṣé o ti rí Paul. ọdún kẹta ni lè. August ló máa pé 3 years. lẹ́sìn ọ̀sẹ̀ August ló máa pé 3 years. lẹ́yìn ìgbà tẹ kúrò bẹ̀rẹ̀ ṣe ralẹ̀. bẹ́ẹ̀ni mo fi ẹ̀sìn kọ́ nígbà tí mo wà lábẹ́rù ní ẹgbàá yóò fi ẹ̀sìn kúrò ló fi mí sílẹ̀ pẹ̀lú ọmọ mẹ́ta tí mo ìjà nìkan fún orí jágbójájù. ṣùgbọ́n tó bá fi padà dé tó bẹ̀bẹ̀ tí gbogbo èèyàn tó ní kí n gbà padà dé ta ni mo fẹ́ kọ́ ọmọ mẹ́ta lọ bá kinní kan inú ilé kájọ kọ́ ni mo wà tó fi nílẹ̀ tí tó sì ti àlè o kì í ṣèyẹn ló bí mi inú o kì í ṣèyẹn ló fa ìjà wa o lílù ni o tó bá ti dé kò yẹ kó mu tí kò mu tí o kì í ṣe mu tí o níwájú ọmọ àtẹ̀yẹ̀ kò mu tí o bọ̀ tó bá ti ìmọ̀ nǹkan tó máa ń ṣe tó bá ti dé bẹ́yẹn tí wàhálà yẹn tí ó bá ti bá wàhálà wá láti ta tó bá ti anything tí bá ti ṣe àbọ̀mọ́ṣẹ̀ nínú ilé orí mi ni ó dẹ̀ ti wá kọ́ sáǹdé bíi pé lílù yẹn mo ti gbé lọ sórí sí àlẹ́ méjì pẹ̀lú ẹ̀jẹ̀ lára kéde ń pè mí. ẹ mọ́ làágùn jìnnà mọ́ mi ẹ má bí làágùn jìnnà sí níjàre ilé ayé ti pé ẹ̀yin ẹlẹ́wà lábẹ́ wọn ti kọ́lé kan ṣé nígbà tẹ́ tún wá kọ́lé mi òdì méjì àbí. bẹ́ẹ̀ni ìgbà tí mo kúrò lábẹ́ ẹ̀ tán lọ́lọ́run tó kọ́ ilé ìkejì fún mi. ẹlẹ́ẹ̀kejì fún yín bẹ́ẹ̀ ṣe yàn ti yín nù. bẹ́ẹ̀ni bàbá mi kì í nílò yẹn o mi kì í gbọ́ àìmọ́ lórúkọ Jésù. alẹ́ tó kọ́ kẹrin ọmọ tó kọ́ fẹ́yìn náà so ti yé yín. ìjọ tèmi àti ẹ bá tó mọ̀ ìpín òrìṣà lóbìnrin yẹn máa tọ́pọ̀ ó lé lórí ni. ìjọ yẹn lèmi àti ẹ tó bọ́ tán yányán. ìjọ ìlà tó ní kéèsì níwájú Ọlọ́run àṣẹ̀dá kéèsì tó wà viable níwájú Ọlọ́run àṣẹ̀dá tó ṣẹ̀dá wa. Áfíríkà la wà o bọ́lá bó ṣe wáyà wá ń bì báyìí nìyẹn ìwọ náà ó kókó òun lé ní ọwọ́ àlọ́ráwé ó kò tí ọlọ́mọ méjì ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin ó kò tí wọ́n lọ ọlọ́ọdún kan ọlọ́ọdún méjì wàá lọ sọ́dún mẹ́ta ó tún wá padà wá nígbà tó bá lo gba àlùbáríkà ara rẹ̀ tán wọ́n tún wá tiẹ̀ ta ó tún wá padà wá ní ó tún wá rìcháàjì ẹ̀ ó tún lọ ráwé bó ṣe ń lò gbèsè ayé tiẹ̀ nìyẹn kàn ló bẹ́ẹ̀ bá lọ àbọ̀ ń bọ̀ ó fẹ́ rẹ bọ́dì ìgbà mélòó máa ṣé ẹgbẹ́ ìkéde tẹ̀ sanwó fún yìí nígbà tí ọkọ yín ṣe bó ṣe ṣe ta lẹ rí ngbà yẹn mà lẹ́yìn àwọn ọmọ yín. kò sí gbogbo wọn ṣáà bẹ̀ mí pé kí n má fa àwọn ọmọ sílẹ̀ kí n má fa àwọn ọmọ sílẹ̀ nígbà yẹn. mà etí mò ń bí yẹn nígbà tẹ kúrò nínú ilé yẹn sẹ́pẹ̀ láwọn ọmọ ta lẹni tẹ́ rí ngbà yẹn ṣáwọn ọmọ yín ni àbẹ́ ẹ̀rọ́kọ yín ngbà yẹn mà. níbi àwọn ọmọ nìkan ni. ṣáwọn ọmọ yín support kẹ́ ẹ lọ fún òkú fún tolókùdé support ẹ̀. àwọn mi ìfẹ̀tọ́ tí wọ́n béèrè lọ́wọ́ mi pé ṣé mo ní ṣẹ́ẹ̀sì àmọ́ ní mi ò ní ṣẹ́ẹ̀sì tí wọ́n láwọn bọ̀ wọ́n láwọn rò pé màá sọ pé mo fẹ́ lọ ni. ok kẹ́ ẹ lè bá àjọ wọ aṣọ wọ́n tún wá ní kẹ́ ẹ padà sí ọkọ yín àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ ni. ṣé inú ilé yín lẹ wà báyìí mà inú ilé wà báyìí àbẹ́ wà ń ta. bẹ́ẹ̀ mo wà ní inú yàrá inú ilé mi mo wà. ṣé ẹ ti jẹun lálẹ́ yìí mà. wọ́n gbára náà mo ti jẹun. good ẹ ti ṣáwà mà. Ìṣe bẹ́ẹ̀ ni sọ. ẹ lọ ṣáwà kẹ lóró lọ kẹ sùn tí ṣe ti gbọ́ mà ẹ má lọ ibì kankan ẹ má lọ ibì kankan o ṣé ti yé yín mà. ẹ ṣe bàbá ìjọba tó bá fẹ́ ṣòkò yẹn gangan ẹ̀yin náà ṣé Ìbàdàn lẹ́wà mà. Ìbàdàn mo wà Ìbàdàn mo wà. ìjọba fẹ́ ṣòkò ẹmọ déètì yẹn ẹ̀yin náà bọ́ sóde ṣó ti yé yín kẹ́ ra ìgbín tó dáa lọ́jọ́ yẹn gangan mò ń sọ ẹ̀rọ̀fọ́ wọ̀rọ̀wọ́ àbẹ́fọ́ sọkọ ẹ wá iṣu tó dáa kẹ́ ẹ gún yẹn ẹ̀yà àtàn ọmọ yín nu ilé kẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀ mi ti yé yín mà. bó ṣe jẹ́ Ọlọ́run ní dà yín láàmú ẹ̀ ní padà sí àárọ̀ ẹ ra mọ́ ṣe fàájì. ẹ ṣe ìgbà mi mi ò ní wá yín tì lágbára lọ́wọ́ ẹ ṣe sọ. ẹ ní ṣàìsàn ayé ò ní tàn yín pa ṣó ti yé yín mà. wọ́n ṣe bá wa dèdèrè ni wọ́n ṣe bá dèdèrè ni wọ́n ṣe bá ti lórí wa ní yẹ.